láti kọ̀ múyàn jáde without following due process without being freed láti kọ̀ múyàn jáde láti lọ́dún láti dá padà sẹ́wọ̀n tó bá ti jẹ́ pé auxiliary tẹ̀ ń pariwo tó dẹ̀ jẹ́ pé for Oriyomi to have said that ó lọ́wọ́ nú ẹ̀ ó mọ̀ ń pa ẹ̀ ó wà wí ẹ̀ ẹ má dẹ̀ gbàgbé pé ẹni tó bá wà wí ẹ̀ nípa crime òun náà criminal ni because ẹ̀yin tẹ́ wà ń bẹ̀rẹ̀ lè sọ pé Oriyomi establish ẹ̀ categorically wípé this is nǹkan tó ń ṣẹlẹ̀ that means Oriyomi wà wí ẹ̀ ó lọ́wọ́ ń bẹ̀ ó wà wí ẹ̀ so how safe ni àwọn mẹ̀kúnnù how safe because mo ti rí instances tí àwọn èèyàn sọ pé wọ́n fa àwọn ọmọ èèyàn sí inú prison wọ́n dẹ̀ pa wọn èèyàn mi kan náà wọ́n mú èèyàn mi kan náà couple of months ago wọ́n kò máa èèyàn ni wọ́n padà sílẹ̀ wọn bá kọ́bọ̀ lọ́wọ́ wọn but ṣé ká fi pé àwọn tó bá mú bẹ́ẹ̀ yẹn wọn ò save mọ́ ṣé ká fi pé tẹ́ tí ìjọba ò bá nífẹ̀ẹ́ èèyàn wọ́n lè send èèyàn lọ sí prison láti pa mọ́ bẹ́ẹ̀ kọ́ dẹ̀ sọ pé ó kú síbẹ̀ nítorí pé wọ́n fẹ́ ní society torí you people don't know the implication of this allegation tí Mr. Oriyomi Hamzat sọ it's not only peculiar to Ibadan or to Oyo state gbogbo state across Nigeria ni torí ẹ má gbàgbé ti Bobrisky ò bọ́ta wá sọ but ilé evidence based findings lélẹ́yìí Mr. Oriyomi wá fún wa ní evidence wípé wọ́n máa múyàn jáde nínú prison that means pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ across prisons nìyẹn so tí ẹ̀yin ò bá ti yànyàn náà ẹ̀ bẹ́ẹ̀ ṣe yànyàn náà gan ni àwọn others máa yànyàn náà ẹ̀ sir Mr. Governor sir ẹ̀ láti yànyàn náà this is not something that you should keep mute about this is something that has to be addressed because criminal act ni pé kí wọ́n sọ wípé ẹ̀ múyàn jáde nínú prison. gbogbo olólùfẹ́ ìkànnì ó ní Jesus TV ṣé ọ̀rọ̀ tí Oriyomi Hamzat tó sọ nígbà tí ó ń jẹ́wọ́ nípa auxiliary suri ṣe gbogbo wa náà la wo fídíò yẹn àbí ṣé ọ̀rọ̀ yìí ṣé kò tún ní fa wàhálà mìíràn sí ọrùn Oriyomi báyìí torí wọ́n ti ń fàágùn báyìí o ẹ wá gbọ́ nǹkan tí àǹtí Yínká TNT tí wọ́n sọ ṣé kò sí làákàyè nínú ọ̀rọ̀ yìí ṣá ṣé kò sí ọgbọ́n nínú ọ̀rọ̀ yìí ṣá ẹni ọ̀rọ̀ wo ni ẹni àfitẹ́ bá gbọ́ àbí ẹ máa fídíò sílẹ̀ fún yín sìn kẹ́ wá lọ gbọ́ kẹ́yìn náà kẹ́ wá wò ó bóyá làákàyè wà ń bẹ bóyá kò sí làákàyè ń bẹ ohun tẹ́ bá rí sí ẹ já pàdé ní comment section Ọlọ́run ní jẹ́ kí a sọ̀rọ̀ ká tó fi ọ̀rọ̀ ká tó fi gbéra wa sínú ẹ̀wọ̀n ẹ ṣe gọ́vnà Ṣèyí Mákindé ẹ wò wọ́n ń kọ́ yín how to wọ́n ní kẹ́ wá ṣàlàyé ẹ̀yin náà wá gbẹnu sí máìkì ẹ gbọ́ bò ló ṣe jẹ́ ó yá lókè lọ́hùn. ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Yínká TNT ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Fídíò mi ó lọ sọ́dọ̀ the executive governor of Oyo State Governor Ṣèyí Mákindé ẹ káàárọ̀ sà. mo ní ìjọ tí ẹ make speech nígbà tí wọ́n kó àwọn Oyo àwọn bandit lọ kó àwọn èèyàn ní Oyo State ìjọ yẹn ni mo ti respect yín ẹ rí i pé before kí n tó gbọ́ speech yẹn mo kọ́kọ́ call office yín out mo ń gbà tí mo rí composition yín tí mo rí disposition yín tí mo rí demeanour yín nígbà tẹ́ ẹ̀ make speech yẹn mo rí body language yín mo rí pé wà remorseful mo rí pé mo rí that empathy in you ó jẹ́ kí n ní respect going forward ìgbà táwọn VDM wá sọ́dọ̀ yín bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ọ̀rọ̀ yín wà reassuring débi wípé mo mọ̀ pé ó bí omi tútù sí ọkàn a lot of people ó ṣeé ṣe pé at the end of the day ẹ lè má àwọn ọmọ yẹn àmọ́ bó ṣe máa rìn ní inú igbó Ọ̀yọ́ state but ọ̀rọ̀ tẹ́ sọ wà certain débi wípé at least ẹ fáwọn èèyàn ní èrè àṣọ àwọn èèyàn ẹ fi wọ́n lọ́kàn balẹ̀ ẹ ṣiṣẹ́ abiyamọ in fact ìgbà tẹ́tẹ́ tí wàá mention pé ẹ fẹ́ record collateral damage lẹ̀ ṣe fẹ́ hit hard ó jẹ́ kí n ní this pé èèyàn yìí ẹni tó ní human feelings ni. Having said that, this is not to attack you, this is not to insult you, this is just to call your attention to this allegation wípé ẹ lè rò bóyá nothing ni but ó carry weight gan kí dẹ̀ ni allegation náà Mr. Oriyomi Hamzat nígbà táwọn tó ń sọ̀rọ̀ tí mo ṣe ṣó lánàá àwọn èèyàn sọ wípé ẹ̀yin ni wọ́n bá wí pé ẹ̀yin ni wọ́n bá wí and allegation tí Mr. Oriyomi Hamzat make ó ṣe nǹkan tó yẹ pé kẹ́ máa address sà torí pé allegation tó carry a very high risk nínú ni as a safety I'm talking in terms of safety and security it's not to attack anyone Mr. Oriyomi sọ wípé àwọn ọmọ àwọn tí wọ́n kó jáde nínú tán mú jáde nínú prison nígbà tá a dẹ̀ lò wọ́n tán wọ́n sọ pé nígbà tá a lò wọ́n tán nígbà tá a lò wọ́n tán wọ́n dẹ̀ dá wọn padà síbẹ̀ ìdá Mr. Oriyomi wà ń bẹ̀ wọn ò sí ń bẹ̀ wọ́n mọ̀ wípé ó ṣẹlẹ̀ evidence wọ́n establish pé ó ṣẹlẹ̀ that means pé wọ́n wà aware pé ó ṣẹlẹ̀ nìyẹn náà ṣe sọ bẹ́ẹ̀ wọ́n refer sí wọ́n wà aware kán tó lè sọ pé a mọ̀ pé ok ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé Governor Ṣèyí náà ń bá wí for Oriyomi to have said that wọ́n wà in the know wọ́n wà aware pé Governor Ṣèyí Mákindé ṣe ni mo ṣe ń call on governor láti wá yànyànná allegation yẹn nítorí wípé ó put live àwọn èèyàn at risk and nínú ọ̀rọ̀ tí Mr. Oriyomi sọ Mr. Oriyomi ò sọ nǹkan tẹ́ ń lò wọ́n fún
ṣé ń lò wọ́n láti assassinate opposition ni, ṣé ń lò wọ́n láti hijack ballot boxes ni, ṣé ń lò wọ́n láti print bóyá extra voters whatever ni, ṣé ń lò wọ́n láti ka ìbò láti manipulate result of ìbò nítorí wọ́n sọ reason tẹ́ ṣe ń lò wọ́n. ẹ̀yin idiot kan tẹ́ tún sọ wípé auxiliary, ṣé auxiliary wọ́n ṣe mú jáde nínú ẹ̀wọ̀n ṣó follow due process àbí is it ṣó normal láti kọ̀ múyàn jáde without following due process, without being freed, láti kọ̀ múyàn jáde láti lọ lò láti dá padà sẹ́wọ̀n tó bá tẹ̀ jẹ́ pé auxiliary tẹ̀ ń pariwo tó dẹ̀ jẹ́ pé for Oriyomi to have said that ó lọ́wọ́ nú ẹ̀, ó mọ̀ ń pa ẹ̀, ó wà àwí ẹ̀ má dẹ̀ gbàgbé pé ẹni tó bá wà àwí ẹ̀ nípa crime òun náà criminal ni, because ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ẹ̀ lè sọ pé Oriyomi establish ẹ̀ categorically wípé this is nǹkan tó ń ṣẹlẹ̀, that means pé Oriyomi wà àwí ẹ̀, ó lọ́wọ́ ń bẹ̀, ó wà àwí ẹ̀. So how safe ni àwọn mẹ̀kúnnù, how safe ni, because mo ti rí instances tí àwọn èèyàn sọ pé wọ́n fa àwọn ọmọ èèyàn sí inú prison wọ́n dẹ̀ pa wọ́n. èèyàn mi kan náà lọ, wọ́n mú èèyàn mi kan náà couple of months ago, wọ́n kó máwọn èèyàn ni wọ́n padà filẹ̀, wọn gba kọ́bọ̀ lọ́wọ́ wọn o. but ṣé ká fi pé àwọn tó bá mú bẹ́ẹ̀ yẹn wọn ò save mọ́, ṣé ká fi pé tí ìjọba ò bá nífẹ̀ẹ́ èèyàn wọ́n lè send èèyàn lọ sí prison láti pa á mọ́bẹ̀ kọ́ dẹ̀ sọ pé ó kú síbẹ̀ nítorí pé wọn ò fẹ́ ní society. torí you people don't know the implication of this allegation tí Mr. Oriyomi Hamzat sọ. It's not only peculiar to Ibadan or to Oyo state, gbogbo state across Nigeria ni. torí ẹ má gbàgbé ti Bobrisky ò bọ́ta wá sọ, but ilé evidence based findings lélẹ́yìí Mr. Oriyomi wá fún wa ní evidence wípé wọ́n máa ń múyàn jáde nínú prison, that means pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ across prisons nìyẹn. so tí ẹ̀yin ò bá ti yànyàn náà ẹ̀ bẹ́yìn ṣe yànyàn náà gan ni àwọn others máa yànyàn náà ẹ̀ sà Mr. Governor sir, ẹ̀ láti yànyàn náà. This is not something that you should keep mute about. This is something that has to be addressed because criminal act ni pé kí wọ́n sọ wípé ẹ̀ múyàn jáde nínú prison allegation kódà sọ pé ẹ̀dẹ̀ ń dáyàn padà síbẹ̀, kódà kó jẹ́ auxiliary ṣó follow due process, ṣé wọ́n free ẹ̀, ṣé wọ́n discharge ẹ̀ kó tó di pé wọ́n mú jáde àbí wọ́n kọ̀ lọ yọ jáde wọ́n dá padà síbẹ̀ because wọ́n yànyàn náà wọ́n mú jáde ẹ̀ ń lò wọ́n kílẹ̀ ń lò wọ́n fún. ṣé láti pààyàn ni, láti pa opposition, ṣé láti hijack boxes ni, ṣé láti manipulate result ìbò ni, ṣé láti attack opposition yìí ni, dábàtì ẹ̀ tún ní ká wò ṣé láti máa rán wọn sí society láti máa da ìjọba àbí láti máa da society rú ni. that means pé ọmọ mẹ̀kúnnù, how many people have you replaced pẹ̀lú àwọn èèyàn? how many ọmọ mẹ̀kúnnù lẹ ti fi replace àwọn ọmọ olówó? how many ọmọ olówó tí ó ṣe ọmọ mẹ̀kúnnù tí àwọn ọmọ mẹ̀kúnnù dẹ̀ fi pa wọn gba justice? how many la lè sọ pé wọ́n remain nínú prison based on evidence that Mr. Oriyomi give? And this is the reason I'm calling on the government, especially Governor Seyi Makinde, to address this. Kick spokesperson here address it. This is not an allegation that can be swept under the carpet. This is what you should address because I want based on any rants. Because I like Oriyomi God will know that this is not about him. This is about safety and security. This is putting safety and security away at FEC online. It's highly risky statement. Tí wọ́n bá address it. It's very risky. Live àwọn èèyàn ò save. Àwọn live àwọn mẹ̀kúnnù ò save. That means pé live àwọn ọmọ olówó máa fama restrict praise live àwọn mẹ̀kúnnù. That means pé gbogbo politician across Nigeria ẹ ti fún wa ní idea nǹkan tí wọ́n máa ń ṣe fún àwọn prisoners. So this has to be addressed. I'm talking in terms of safety and security. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ wípé auxiliary you go explain tire. Ṣé ni chromanza ni ẹ̀yin gbé inú Oriyomi láti mọ nǹkan tó mean. Tẹ́ bá tẹ̀ wá put up wípé auxiliary. Is it right láti release auxiliary without due cause? Kọ́ndẹ̀ tún dá padà nítorí pé wọ́n lò. Is it done? Is it right láti ṣe bẹ́ẹ̀? Àmọ́ so Mr. Oriyomi ò rí fàṣẹ nìkan. Ẹ̀yin lẹ́yìn sọ pé wọ́n rí fàṣẹ nìkan. Àwọn gọ́gọ́ ò tí ì yànyàn náà nǹkan tó ń rí fàṣẹ. Ẹ̀yin dẹ̀dẹ̀ sọ pé allegedly ni o ẹni Governor Seyi Makinde ni wọ́n rí fàṣẹ ni mo ṣe ń call government. Mi expect kí governor wá sọ̀rọ̀ bọ̀ wọ́n ní spokesperson. Kọ́ lè wá clear allegation yẹn. Bóyá àwọn àti Oriyomi máa lọ máa find ara wọn ní court o, ìyẹn ò kàn wá. But èyí tó kàn àwa society ká lè mọ̀ wípé ẹni tá entrust his life, ẹni tí àwọn èèyàn entrust life wọn lé lọ́wọ́ ó save. Ẹni láti yànyàn náà ẹ̀ wípé èèyàn báyìí ló ń refer sí o. Èèyàn báyìí tó dẹ̀ ń refer sí ó serve time ẹ̀ nínú prison kó tó filẹ̀ o. Lọ release ẹ̀ nítorí pé a fẹ́ lò fún òṣèlú ká tún dá padà o. Ó free, ó tún wá ṣẹ̀ṣẹ̀ míì la ṣe dá padà. Fakati ló bá tán. But wípé èyí tẹ́yìn èèyàn sọ kò change nǹkan kan lọ́kàn mi. Mo dẹ̀ mọ̀ pé kò change anything ní ọpọlọ àwọn tí wọ́n ní ọpọlọ wípé wọ́n sọ wípé ẹ lọ máa ń múyàn nínú prison ẹ dẹ̀ máa ń dá wọn padà until either tí Oriyomi or ẹni tí Oriyomi accuse bá state otherwise bó ṣe rí nìyẹn across Nigeria.
ẹ máa lọ lo àwọn èèyàn fúnṣẹ́ ibi, ẹ máa mú wọn ní prison, ẹ máa ń fa àwọn èèyàn sínú prison láti pa wọ́n, ẹ máa ń fa àwọn èèyàn prison, ẹ máa mú wọn jáde láti lọ assassinate opposition, láti hijack èèyàn, ẹ máa mú wọn, ẹ máa fi àwọn èèyàn replace àwọn ọmọ mẹ̀kúnnù, replace ọmọ olówó nínú prison until tẹ́ bá sọ otherwise. Nǹkan tí Oriyomi sọ ló máa stay, and Oriyomi ò dẹ̀ yànyàn náà, so gbogbo nǹkan tí mò ń bá yín yànyàn náà yìí tó likely láti happen nìyẹn. Tí wọ́n bá fẹ́ mitigate risk, ẹ máa state àwọn risk tí ó likely láti happen kẹ́ tó mọ̀ bẹ́ẹ̀ ṣe máa mitigate ẹ̀. So gbogbo nǹkan tí Oriyomi sọ, nǹkan tó likely láti happen around that statement ni mo ti state yìí, until tí government bá state otherwise pé kò rí bẹ́ẹ̀. Tó bá jẹ́ auxiliary náà ni, ṣó yẹ kó rí bẹ́ẹ̀, ṣó yẹ kọ́kọ́ fà jáde without being freed, without due process, kọ́kọ́ fà jáde kó tún dá padà síbẹ̀. Or what are you people talking about? You are not speaking to somebody tí orí ẹ̀ empty, ẹ̀yin èèyàn. So governor, ní dẹ́bọ̀rú bí o, spokesperson yín láti yànyàn náà eléyìí, otherwise it doesn't speak well of your kíni o, kò speak well of you rárá, pé ẹ̀yin yànyàn jáde nínú prison ẹ̀dẹ̀ tún dá wọn padà. Wọ́n ní ẹ̀yin lórí Oriyomi ń báwí, alleged ni o, allegedly ni o, àmọ́ ó jẹ́yìn o kò jẹ́yìn, under administration yín ló ti ń ṣẹlẹ̀, as the governor of the state, under state yín ló ti ń ṣẹlẹ̀, and you are the #1 citizen, so definitely ẹ̀yin náà la máa sọ pé ó ṣẹlẹ̀ látọwọ́ ẹ̀. Ẹ jẹ́ bá wa yànyàn náà. This show is just going to be for like 2 or 5 minutes. It's just to come and reassure you guys. For those of you then comment section, and commentators, you cannot bully me to silence. What haven't you done to me on this social media? And you teach me to have a very tight or very thick skin. And you teach me now to need thick skin. So bully me, to keep me quiet. There's nothing you haven't done to me on social media. Nothing. So Timban pursue a right course. Tí gbogbo ayé ní sin tó bá gather láti love the particular person tí mo push right course ní lórí, lè keep me quiet. I swear to God, because ẹ̀yin lẹ kọ́ mi bí mo ṣe ní thick skin. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò gbé a lot of things tí ẹ ṣe fún mi, but nígbà tẹ́ ti wá ṣe fún mi, ẹ ti gbá mi sọ́tùn, gbá mi sósì, ẹ ti gbá mi síwájú, gbá mi sẹ́yìn, mo ti wá dúró gbidi. So you can try harder. Nǹkan tí mo ń sọ, I'm talking about safety. It's not about Oriyomi and that. It's not about him. He knows himself that it's not about him. Because mo ṣì bá wọn sọ̀rọ̀ ní late last year or early this year. Tó bá jẹ́ pé bóyá mo jẹ́ nìkan tó fi pé mo jẹ́ ni, ọ̀rọ̀ yẹn ò yẹ kó wáyé láàrin wa. Wọ́n mọ reason tí ọ̀rọ̀ ṣe wáyé láàrin wa. Ó yẹ kí n wá síta kí n wá, kò yẹ kó wáyé láàrin wa rárá. So èmi, I'm not that kind of a person. I'm not out to attack him. It's not about him. It's about safety. Téèyàn bá sọ nǹkan tó bá rúyàn lójú, èèyàn láti request pé okay, yọ̀yàn náà ẹ̀. You people can come on with auxiliary. Nǹkan tí òun go explain, ẹ̀yin kan explain any comment section. Who cares? I don't care. Go and hold transformer and die. Kò sí nǹkan tẹ́ lè sọ fún mi tó lè ṣe nǹkan kan fún mi mọ́, because you have taught me to be very hard, to develop a very thick skin. Now that I have thick skin, you cannot bully me to silence. I'm not going to keep quiet over this issue, except tí wọ́n bá elucidate nǹkan tí wọ́n mean, except tí governor bá address kìíní yẹn, because ó put life èèyàn at risk. Kò dẹ̀ sí ẹni tó wà sensible, kò sí ẹni tó wà in diaspora tó wà sensible tó ní ọpọlọ. Ìdá bóyá wọ́n bá mi jà o, ìdá wọ́n like mi, wọ́n like mi o, tó máa ní pé nǹkan tí mò ń sọ ò right. Ẹ̀yin local non-entity náà lè máa ní òṣèlú kìíní kan, òṣèlú Nàìjíríà kò sí tó kàn ẹ́ mẹ́nu kúrò ń bẹ́ẹ̀ Nàìjíríà. Ẹ gbàgbé pé àwọn èèyàn mi wà ní Nàìjíríà. And I'm not interested in politics. I'm not a politician. The campaign I did a couple of years ago, mo ṣe nítorí pé mo wò pé àwọn tó wà nílẹ̀ mi ìrẹ́yàn kankan yàtọ̀ sí bàbá yẹn. Olódùmarè ń gbọ́ mi ò ní interest nínú any party. Anybody tí máa rí pé ó máa ṣe dáadáa, máa sọ̀rọ̀ fún. Mi ò ń ṣe politician, mi ò ní party kankan. Mi ò campaign for anybody. Mo like bàbá nítorí pé bàbá jẹ́ adult. To me, ẹni tó bá ti wà ní age wọn yẹn, ó ti wà vulnerable lójú tèmi. So category tí mo ka àwọn vulnerable adults nítorí wọ́n jẹ́ elderly ni mo fi bàbá sí. Mo love ẹ̀ torí pé wọ́n jẹ́ àgbàlagbà. Nítorí mo nífẹ̀ẹ́ sí àwọn àgbàlagbà arúgbó àti àwọn ọmọdé. Ẹni tó bá ti kọjá 70 ó ti darúgbó. So mo like bàbá ní love tí mo ní, mo ṣe wà compassionate about older adults, about elderly, ni mo ṣe wà compassionate about bàbá Tinubu, not because he's a president. Mo love wọn torí wọ́n jẹ́ àgbàlagbà. Agbára tí àwa yìí ní, tí àwọn younger person ní, àwọn ò ní mọ́. So nǹkan tí mo ṣe love wọn nìyẹn. A dẹ̀ ti rí níbi tí wọ́n ti travel lọ, a rí pé ìgbà mi kan. So mo love wọn torí bí mo ṣe love àwọn vulnerable adults káàkiri. Ẹ rí pé when it comes to arúgbó, ọmọdé, ó máa ń ta mí lára gan. Ẹ̀yin náà mọ̀. So kò ṣe pé bóyá mi Ọlọ́run Olódùmarè ṣèdájọ́ mi. I'm not interested in any politics, but it does not stop me from talking when I see safety, something that I have to chip in. Oriyomi that has to do with safety and security of our people, poor masses. Tí bá rí pé wọ́n wà at risk. Mi kò ṣe pé kí má lè sọ̀rọ̀ bó ṣe máa mitigate risk. Ṣé rẹ́yìn tẹ́ ń sunkún ní comment section. Auxiliary ni, associate ni, wọ́n kó jáde, ẹ̀yin lè explain, you go explain tire. Ẹni tó sọ̀rọ̀ gogo elucidate. Ẹni tó sọ̀rọ̀ gogo go explain. And you are not a necromancer.
So whatever is being said, keep your idea to yourself, because you are not Mr. Oriyomi and you are not the executive governor that he has accused. Ẹ̀yin kọ́ lẹ máa sọ fún mi nǹkan tí wọ́n mean, because ẹ kì í ṣe arínúróde. Ẹ lè ní auxiliary ló mean, but ṣé wọ́n elucidate, ṣé wọ́n explain báwo ló ṣé bó ṣe sọ̀rọ̀ yẹn, ṣé wọ́n sọ̀rọ̀ ní sọ̀rọ̀ wípé auxiliary was discharged and acquitted and he was made to go back nígbà tó dẹ̀ commit another crime wọ́n tún mú padà. No, he didn't say that. So what are you guys talking about? I'm not supporting any CACPC or Ọlọ́run ò ní jẹ́ tẹ́ bá rí mi tí n bá wá campaign fún yàn ẹ mú agolo kẹ́ sọ lé mi lórí. I'm not campaigning for anybody. But mo love bàbá. Tá bá rí arúgbó mi ní anywhere, mo love wọn. Anybody tó bá ti over 70, to me, ó wà vulnerable. Mo dẹ̀ hold wọn ní duty of care. Mo hold wọn ní duty of care. So we ò ní koko against anybody. Gbogbo ẹ̀yin tẹ́ ń sunkún lórí comment section, you will continue to cry. But I just want to come and reassure you that you cannot bully me to silence, because I'm not going to keep quiet. Ẹ ti kọ́ mi, mo ti gbọ́n lórí ìkànnì yìí. Ẹ ti fún mi ní skin. And that is why the worst that could happen is that mi ò fẹ́ rí nǹkan tẹ́ bá ṣe tó bá jẹ́ negative. So there's nothing you can do that can keep me quiet. Tí n bá pe Governor Ṣèyí Mákindé tí ò bá dọ̀, máa extend ẹ̀ sí federal. Because nǹkan tó ṣẹlẹ̀ yẹn is putting people's life at risk. Nǹkan tí wọ́n sọ. I mean, what are you saying now? Tí bá di kí máa yẹ lùsítò, that is why tẹ́pẹ́ àwọn nǹkan mi ti ṣẹlẹ̀ tó ti mójú kúrò. Because online the no wọ́n mọ̀ bí nǹkan ṣe ràn nínú government. Ipe wọ́n máa ń kó prisoner jáde, wọ́n máa ń lọ lò wọ́n wá dá wọn padà. Ẹ̀yin kan wá ń put up excuses. I am not going to keep quiet. So please try harder. Try harder. Try harder. You cannot bully me to keep quiet. Into one sonny, and I'm quoting him. In one sonny, mo sọ jáde, and he has not stated otherwise. He has not come to express himself. Mo de ni ki governor address because you know le jẹ́ ká mọ̀ wípé governor no bawi. Tó bá wá jẹ́ pé auxiliary náà ni, wọ́n sọ fún wa pé ó follow due process láti release ẹ̀. Wọ́n sọ fún wa wípé wọ́n release, wọ́n mú yàn jáde, wọ́n ní wọ́n release èyàn on bail or bóyá wọ́n discharge and acquit. Wọ́n ní wọ́n mú yàn jáde lọ lò, wọ́n tún dá padà. Wọ́n sọ nǹkan tí wọ́n lò fún. Kí ni wọ́n lò fún? So gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ máa ṣọ̀rọ̀ sọ torí nǹkan tí sọ̀rọ̀sọ̀rọ̀ ń gbọ́ ẹ̀ mọ̀kàn tó ń pè ní Chinese whispers ni èèyàn kan ṣe lórí Facebook nǹkan ẹyọ kan ẹlòmíì máa fún ní ọ̀rọ̀ tó ń sọ wà ambiguous now nǹkan ẹyọ kan ẹlòmíì máa fún ní ẹlòmíì máa fún ní meaning bíi ọgbọ̀n. So if you want to castigate me on this, castigate me, but mo mọ̀ pé àwọn tó bá wà sensible, tó bá kàwé, tó wà security conscious, tó mọ̀ nǹkan tó ń jẹ́ safety and security, tó mọ̀ nǹkan tó ń jẹ́ risk, tó mọ̀ bó ṣe mitigate risk, wọn ò ní accuse me. Ẹ̀yin illiterate aláta ẹlẹ́ran onípọ̀ mo ní magi ẹlówó elétí aṣọ, ẹ̀yin náà lè máa rí nǹkan tó bá dé nínú nǹkan tí mò ń ṣe. So kò lè dùn mí. Àwọn tí wọ́n jẹ́ pé wọ́n mọ̀ nípa safety and security, wọn ò ní sọ pé nǹkan tí mò ń ṣe pé bí mo wà overboard àbí bí mo ń ṣe nǹkan tí ò right. Ẹ̀yin onípọ̀ mọ́ ẹlẹ́rọ aláta eléèdú onígi oníkọ́kọ́rọ́ lọ́jà ọba alágàdá àgọ́dọ̀ látàṣímẹ́, ẹ̀yin lè máa bú mi. So for those of you ní substance kò lè dùn mí. So just to come and reassure you that I cannot be bullied to keep quiet on this issue. Ètè ṣe nípa stampede mo dákẹ́, but at the end of the day ẹ̀rí nǹkan mi tó bí. But eléyìí I will not keep quiet. Kẹ́ kó ṣì dànù.